Hello, ẹ̀yin èèyàn mi, ṣé dáadáa la wà? Ó ga jù. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Ẹ jọ̀ọ́, mo ní kí sáré fún wa ní quick one ni. Ṣàdédé ni wọ́n gbé picture Bàbá Amosu wá. Bàbá Amosu mà ṣe wáìnì. Wọ́n ní kẹ́ ẹ dìbò fún wọn ní 2023 as a president, wọ́n wá ṣe wáìnì. Ṣé ẹ ráyé? Tá a bá ń sọ ẹ̀ ní jẹ́ á wí. Ẹ jọ̀ọ́, pẹ̀lú gbogbo ogun tí Sátánì ń gbé ti everybody ní Nàìjíríà, tẹ́ ọkàn gbogbo èèyàn ò balẹ̀. Ṣé wáìnì ló kù? Ẹ sọ wípé kẹ́ ẹ fún àwọn ọmọ ní ẹ̀kọ́ ọ̀fẹ́ títí di 2023, kẹ́ ẹ máa sanwó wọn kán má gbowó mọ́. Ẹ pín ìwé, ẹ ṣe nǹkan kan tó lè wà tangible tá a bùkún ìgbésí ayé àwọn ènìyàn wọ̀nyí. Ẹ lọ gbé wáìnì, ṣẹ́ rí, wọ́n ní kẹ́ ẹ mọtí kẹ́ ẹ kú. Ti fún lọ́rùn. Ọtí kì í pàgò. Ṣé ẹ ráyé? Ṣé bí bàbá ilé bá wá wọlé tó become president, kí lẹ rò pé ó máa lọ ṣe ń bẹ̀ tí àwọ̀ sì ju Buhari lọ? Àní ẹ̀yin Yorùbá, ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀. Ẹ má jẹ́ kí ìrìnàjò igun jù báyìí lọ. Ẹ má jẹ́ kó dàbí ìrìnàjò àwọn ọmọ Ísírẹ́lì tó yẹ kán rìn ní 40 days tó padà rìn ní 40 years. Abẹ́yìn ọmọ ẹgbẹ́ tó ti ń ṣe bẹ́ẹ̀ báyìí. Ẹ̀yin àti èmi lájọ lè ṣe é. Kóyìnbó tó wá sọ pé àwọn máa bá wa lọ́wọ́ sí, ṣùgbọ́n tí gbogbo yín bá ń dúró tẹ́ expect manna láti heaven. Tá sọ̀kalẹ̀. Tí a wá ṣe gbogbo ẹ̀yin akàn jókòó, ẹ káwọ́lẹ́wọ́, ẹ máa paint ojú, paint ẹsẹ̀, ẹ máa lọ party, ẹ máa ṣe yàlá, ẹ máa travel. Àwọn èèyàn wa máa forí rọ. Kò síbi tán ti ń ṣerú ẹ̀. Ẹ̀yin àtàwa lájọ máa ṣe. Ṣé ẹ ti rí náà ti báyìí? Ìgbà tó ń rìn wọ́n ń defend àwọn èèyàn wọn. Tí ẹ bá rí nísìn àwọn ni wọ́n nígbà tó dókè ẹ̀mí wọn tó fẹ́ pa wọ́n tán, àwọn náà pariwo síta sí pé ó ti tó gẹ́ níbi tá a bá dé. Gbogbo ayé ẹgbà àwọn ikú ti pa wọ́n tán o. Ṣé ó dìgbà tó bá ṣe the same thing tó ṣẹlẹ̀ sí wọn tó bá ṣẹlẹ̀ sẹ́yìn Yorùbá tẹ́yìn náà ṣẹ̀ṣẹ̀ wá pariwo? Ṣé ó dìgbà yẹn ni? Kí ló máa ń ṣèyìn èèyàn mi náà? Ìyẹn ìkan. Ẹ̀yin ará Balógun market, ó jóná. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ pẹ̀lẹ́ o, ẹ kú àtẹ̀mọ́ra o. Ṣé ẹ ráyé báyìí? Tá a bá gba Yorùbá nation, ara àǹfààní tẹ́ ó máa jẹ. Irú bí ọjà yìí ṣe jóná ẹ̀ báyìí tí nínú Yorùbá nation. Kó tó ijó tẹ́ bá ti gba shop, tẹ́ kó ọjà síbẹ̀ tẹ́ ṣe gbogbo ẹ̀ báyìí. Lẹ́tí máa ṣe insurance ẹ̀. Bí iná irú ilé bá dédé lójijì, kò sí pé bí yà ń sáhílà yìí ló kiri. Insurance ló máa take over. Bó ṣe ń ṣe nílò òyìnbó ẹ béèrè lọ́wọ́ everybody. Àánú yín ṣe mí débi wípé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa gbálé gbàtà, ẹ fi lé, ẹ fọ̀nà, ilẹ̀, gbogbo nǹkan tẹ́ ní láyé, òun lẹ fi lọ yáwó tẹ́ fi dúró ní báǹkì nítorí ẹ fẹ́ tajà ọdún. Ẹ ti lọ lóòdù ọjà ọdún báyìí, iná ti gbé ṣọ́ọ̀bù. Ṣé Balógun market wá kéré nú ayé ni? Ṣó kéré nú Lagos ni? Ọ̀dà. Ṣé bẹ́ẹ̀ ni bàbá yín Aṣíwájú Tinubu, òun ló ní Lagos? Àsìkò ti tó, ẹ̀yà bẹ̀rẹ̀ sí ní pé ni o. Olódòdó ẹ̀yin kó ya dìde kó wá nawọ́ ìrànlọ́wọ́ sí yín ni. At least ìgbà tó ṣẹlẹ̀ sí wọn ní Kánò níbi tí wọ́n ti ń já tíkẹ́ẹ̀tì tí bàbá olódòdó òní kan máa já tíkẹ́ẹ̀tì wọn fún wọn. Ó ṣàníye mílíọ̀nù tán lọ fi sọ́pọ́ọ̀tì wọn bẹ̀. Bèlè tàṣé bí Balógun market tó jẹ́ wípé àwọn ọmọ Aṣíwájú Tinubu of Lagos wọ́n á já tíkẹ́ẹ̀tì fún yín láàárọ̀, wọ́n á já lọ́sàn-án, wọ́n á já lálẹ́. Ẹ yá pé Aṣíwájú of Lagos àti ọmọ wọn Fọláṣadé Òjó Tinubu, torí pé òun ìyá lọ́jà àtijọ́ tẹ́ ti ń gbà lọ́wọ́ wọn, àwọn náà ní ìdí ẹ̀pù yín. Ẹ yá bọ́ síta, ẹ wá sọ iye mílíọ̀nù tẹ́ máa fún wọn, tẹ́ sì máa gbélé tá máa rí ni o. Ṣùgbọ́n tí olódòdó yín Aṣíwájú yín ò bá ti wá bọ́ síta àtọmọ ẹ̀, gbogbo fámílì pátápátá Tinubu, torí gbogbo wọn náà ń jẹ nínú yín. Béèyàn bá ta pure water báàgì kan ní Balógun market, ó ní iye tó máa lọ sínú àpò Tinubu, ó ní iye tó máa lọ sínú àpò Fọláṣadé. Tí wọ́n bá ti wá rí nǹkan gbòógì ṣe fún yín pẹ̀lú nǹkan tó jálù yín ní Balógun market yìí, a jẹ́ pójú gbà mí tì fún yín. Tẹ́ bá ṣe ń pariwo Aṣíwájú yín, a jẹ́ wípé ẹ padà mọ̀ nǹkan tó kù nínú ọ̀rọ̀ yín. A jẹ́ wípé disease yín ó dọ̀run nìyẹn, kò ní kíọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Kò ní kíọ̀ torí pé ẹni tó bá bà láàmọ̀ pó bà.
pẹ̀lẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ sí yín àánú yín ṣe mí gan ni o, ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti yáwó báǹkì báyìí bẹ́ẹ̀ ni báǹkì tì ní kò ní gbé pé wá bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù jóná wọ́n á fẹ́ gbowó wọn tipátìkúùkù ni ṣé property tẹ́ ti fi dúró kò ti lọ báyìí ẹjẹ́ àjáwọ́ nínú àpò tí kò yọ ẹjẹ́ àbomi lákaná ọjọ́ ń lọ ẹ ń ṣe bẹ́ẹ̀ tó bá sọ̀rọ̀ gidi fún yín ẹ máa ṣe bàbá wa ní gidi kan wa ní ẹ fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé ẹ lọ́ọ̀fù ẹ ju every other person lọ nìyẹn àtijọ́ tẹ́tí pariwo bàbá yín ọmọ ẹ̀ gan-an ṣe yìí wọ́n lòun náà fẹ́ become governor ìyàwó gan-an sínétọ̀ ọmọ gan ìyálájé ayé Tinubu lẹ wá ní Lagos ẹ fẹ́ ṣẹ́kù ni ó dẹ̀ pé àwọn fọ́fọ́fadà kan ní Lagos wọ́n ti jẹ fámìlì Tinubu ní gbèsè kan àbí wọ́n ti kò tiẹ̀ yé mi ó dáa kò sí wàhálà ẹ bẹ́kùn Ọlọ́run ní bùbá èmi á kàn bẹ̀ ẹ̀yin Yorùbá ni ẹ sọnù kẹ́ tó sọnù